má gbé kúrò rárá. Fídíò yìí kò ń ṣe ohun tó lè gbé kúrò. Àṣírí àti ìmọ̀lélẹ́ yìí, kábíyèsí Ọlọ́run tí máa ń fún àwọn èèyàn tirẹ̀ láṣìírí. Eléyìí kò ń ṣe fídíò tó tiẹ̀ gbọdọ̀ scroll sókè, nítorí wípé èédú lásán ni mo dìmú yìí. Mo fẹ́ sọ mẹ́wàá nípa ohun tó lè fi èédú ṣe, tó sì jẹ́ wípé tó bá di 200,000 dání, ó ṣeé ṣe kó má ríra. Èédú tó ń wò táwọn òyìnbó ń pè ní ṣàkó yìí, ó lè fi dá àrà tó pọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ dẹ̀ máa ṣírí rẹ̀. Ṣùgbọ́n nínú mẹ́wàá àṣírí tí mo fẹ́ sọ nínú fídíò yìí, màá sọ mẹ́ta péré nínú rẹ̀. Tí n bá wá rí pé àwọn èèyàn share rẹ̀ dáadáa, tí ẹ sì fi àdúrà ràn mí lọ́wọ́, wọ́n wá ju méje tó kù sílẹ̀ ní àǹfààní. Gbọ́ mi dáadáa o, àṣírí yìí àṣírí tó ní agbára ni. Mi ò béèrè owó lọ́wọ́ rẹ, ṣùgbọ́n kó lè wúlò fún ẹ, bá mi share rẹ̀ kó káàkiri. Ìwà abiyamọ tó ń gbọ́ mi yẹn, lórúkọ Olúwa, níbi tí wọ́n ti ń pín oore ọ̀fẹ́, ìṣẹ̀dá rẹ̀ ò máa ní takò ẹ̀, nàláì ló mú kẹ́lòmíràn dáná túnú. Kábíyèsí Ọlọ́run tó fún mi nímọ̀, má padà lẹ́yìn mi o. Sórí èédú tó wò yìí, tó bá ní wọ́n fún ènìyàn ní pọ́ìsì jẹ, àwọn pọ́ìsì kan wà ó máa ń pani díẹ̀díẹ̀, àwọn pọ́ìsì kan wà ó máa ń pani láàrin ọjọ́ méjì mẹ́ta. Ṣùgbọ́n fún ìwọ tó bá fura, bóyá àwọn pọ́ìsì tó máa ń lo bí ọdún kan lára ẹni, tó máa ń pani díẹ̀díẹ̀, tó kó ìfúnra rẹ̀ tó rí wípé nǹkan báyìí ṣẹlẹ̀, tàbí dókítà sọ pé o ní pọ́ìsì lára, lọ bá mi gẹ̀ẹ́tì èédú. Iṣẹ́ tó fi náwó dànù ẹ, lọ bá mi gẹ̀ẹ́tì èédú. Láàrin ọjọ́ mẹ́ta lọ ṣe tẹ́sítì, ó ò ní bá pọ́ìsì yẹn mọ́ lára rẹ̀. Nọ́mbà mi náà rèé 07016014790. Bá mi share rẹ̀ dáadáa o, kó lè jẹ́ fún ọ. Àṣírí ibẹ̀ yẹn ó lè fàdúrà ràn mí lọ́wọ́. Tẹ́ bá ti lọ èédú yìí lọ dáadáa kó pọ̀ dáadáa. Bu ṣíbí méjì, ìkún ṣíbí méjì, bù sínú ìlàjì omi kọ́ọ̀pù, bù sí, fi ṣíbí rò pọ̀, gbé mu ní àárọ̀. Tó bá tún dọwọ́ alẹ́, tún ṣe bẹ́ẹ̀, gbé mu lọ́wọ́ alẹ́ tó bá fẹ́ sùn. Ṣe bẹ́ẹ̀ fún ọjọ́ mẹ́ta, lọ ṣe tẹ́sì yẹn padà, wọn ò ní bá pọ́ìsì yẹn mọ́ lára rẹ̀. Àìtí pọ́ìsì ni. Ẹ̀yin tẹ́ ẹ mọ ọtí ká, tí wọ́n máa ń ju májèlé sínú ọtí lọ́dọ̀ wò. Jẹ́ fún ẹ ní àṣírí kejì. Àní bá mi share rẹ̀ dáadáa. Tó bá ti ń share rẹ̀ lórúkọ Olúwa, ó ní kó sọ wáyé. Ìwọ tó jẹ́ wípé gbogbo ohun tó bá lò gẹ́gẹ́ bí ètò àdúrà tàbí àdùn kì í jẹ́ lára rẹ̀, wọ́n wá ní owó ayé ló wà lára rẹ̀. Tàbí wọ́n ní pé èpè ìdílé tàbí ègún ìdílé níjà o. Tàbí wọ́n ní pé àwọn àgbà ló wà nídìí ọ̀rọ̀ rẹ̀. Lọ bá mi gẹ̀ẹ́tì èédú. Bá mi wá ọṣẹ tó lè tó ọwẹ̀. Bá mi lọ èédú yìí kó kúnná dáadáa. Òun mọ ọṣẹ tó lè tó ẹwẹ̀ lẹ́ẹ̀kan. Bá mi wá kànkàn ìbílẹ̀ tuntun ẹyọ kan, fi ọṣẹ ìsóni rẹ̀, tó bá di dédé aago kan òru lọ́ máa ń wẹ̀ o. Wàá fi epo para, ó wàá fi ọṣẹ yẹn wẹ̀ látòrí dé ilẹ̀. Ṣùgbọ́n wọn ò kí ń wẹ̀ ní balùwẹ̀, ibi tí ilẹ̀ á ti fà á mú, tí orí rẹ̀ á dẹ̀ máa pàtàkì ọ̀run ló ti wẹ̀. Lọ́jú kọ̀ọ̀kan yẹn sórí àkìtàn. Gbogbo ọgbọ́ kọ́kọ́ tó lè wà lára èèyàn, téèyàn ò fi rọ́nà lọ, tí ayé ènìyàn fi wà lójú kan, tó fi ń bá yóò tí ó ṣe lára rẹ̀, tàbí gbogbo tẹ́gbẹ̀rẹ̀ ń ṣe nínú wá bọ́ sí ìnira fún ọ. Bí ìwọ bá ti fi wẹ̀ tó dẹ̀ rí kọ̀ọ̀kan jù sákìtàn kíra rẹ̀ kó rire. Láàrin ọjọ́ mẹ́ta tó gbé ọṣẹ yẹn, wo orú àlá tó là, àní bá mi share rẹ̀ kó lè jẹ́ fún ọ. Ìwúlò mẹ́wàá ni mo fẹ́ jùlọ, ṣùgbọ́n mẹ́ta yóò tó bá share rẹ̀ dáadáa, tí mo rí pé fídíò yìí lọ dáadáa, wọ́n wá sọ méje tó kù. Kábíyèsí Ọlọ́run ọba, àṣé ó dá kéèyàn wá ìmọ̀. Ọlọ́run mà ṣe. Ìmọ̀ wà o, eléyìí a sì ń bu omi nínú àmù díẹ̀díẹ̀ ni, àti ìbù kankan nínú àmù, omi sì kún bẹ̀ tó sì ń ṣẹ́ dànù. Ẹlẹ́ẹ̀kẹta tí mo fẹ́ fún ọ yìí, jẹ́ fún ẹ ní ẹ̀yọ́nú àwọn àgbà kan. Ibi tí ẹ̀yọ́nú yìí lágbára dé, bí ilẹ̀ bá rọ́bọ bá ká ọmọ bọ́ bá fẹ́ ṣe ọ́ níbi tó bá rí nǹkan yìí lò, wọ́n á fi ọ́ lẹ̀ wá ní ẹjẹ́ kó ráyè ṣe ti o. Àgàgà ẹ̀yin tẹ́ máa rìn ìrìn alẹ́, ẹ̀yin onímọ́tò tẹ́ máa lọ tráfìkì tó máa ń dá mọ́tò yìí lọ́rùn, ẹ níṣẹ́ yìí lọ́wọ́. Ẹ̀yin tẹ́ ń ta ọjà tó jẹ́ pé ọjà tó ń ta, ẹ̀yin tẹ́jọ́ tà á pọ̀. Ẹ̀yọ́nú ló nílò, tó bá ti rí ẹ̀yọ́nú, àwọn èèyàn bá ọ̀rá ìjà rẹ̀, ó máa dàbí kó rí awọ́rò ńlá mọ́lẹ̀ ni, ó dẹ̀ rí awọ́rò mọ́lẹ̀. Ẹ̀yọ́nú lọ́wọ́ ògùn. Àṣírí rẹ̀, bá mi share rẹ̀ kó lè wúlò fún ẹ, kó lè jẹ́ fún ẹ. Mo ní phone number mi rè 07016014790. Lọ èédú yìí, lọ mọ́ òrí, gbé òrí yẹn sọ́rùn, kóòrùn yọ, o tó wá pò pọ̀ dáadáa. Gbé sínú ilé, tó bá ti di ọjọ́ kejì ó ti ṣe é lò. Máa tọ́ díẹ̀ pẹ̀lú ìkànnì yìí, máa fi sí àárín ìdodo rẹ̀, máa fi pa ìdodo rẹ̀, máa jáde. Gbọ́ mi, gbogbo àwọn tó dìtẹ̀ mọ́ ẹ níbi iṣẹ́ rẹ̀ yẹn, wọ́n á pẹ̀lú wọn. Àwọn tí wọ́n fẹ́ yà àga mọ́ ẹ níbi iṣẹ́ yẹn, gbọ́ mi, ẹ̀yọ́nú, wọ́n á dédé yọ́nú fún ọ. Ọmọ àṣírí àwọn èèyàn máa dédé máa nífẹ̀ẹ́ débi wípé àwọn ohun tí wọ́n ti sọ lẹ́yìn rẹ̀ láti fẹ́ fi ṣe ọ́ níbi, láti fẹ́ fi ṣe ọ́ níta, wọ́n á máa tu fún ọ. Àwọn ọ̀tá tó fẹ́ ṣe ọ́ níbi, wọ́n máa wù ẹ́ bí wípé ẹja fi ilẹ̀. Ó mọ̀ pé èédú kí lẹ fẹ́ fi èédú ṣe, ṣọ́ máa ń ṣe èédú ni.
àṣírí rèé. Ǹjẹ́ ṣó àṣírí tí mo fi hàn ẹ́ yìí, ǹjẹ́ ṣó lè fi 100,000 rà á? Wá fi àdúrà ràn mí lọ́wọ́. Bó bá wá share rẹ̀ dáadáa, n ó wá ju méje tó kù lẹ̀. Méje tó kù tí mo fẹ́ jù lẹ̀ yìí, àṣírí tó jẹ́ pé tó bá di 500,000, bó bá dì dání, ó ṣeé ṣe kó má ì tí ì rà. Bẹ́ẹ̀ni, orúkọ mi náà ni Wòlíì Michael Àjàyí Ẹ̀rígbémi, tí gbogbo èèyàn mọ̀ sí Ẹ̀rí Kambú. Àwọn kan máa pè mí ní wòlíì àgbáyé.